ẹ̀yin èjìrẹ́ mi ẹ dákun n ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ dákun ẹ dákun. ohun tí mo ṣe ń wò mọ̀ọ́mọ̀ ṣe n ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ wò mí wò ohun tí mo ṣe ń èyí tí mo máa ṣe nìyẹn n ò ní ṣèmí mọ́ ẹ̀yin náà wo ohun tí mo ṣe léyìn lórí ẹ wò ìyà tí mo ti jẹ ẹ̀yin náà wò ó ẹ jọ ọmọ ọdún kan lọ tí mo ti ń tọ́ yín ṣó wá dáa kí n bá yín sọ̀rọ̀ kẹ́ má gbọ́ ohun tí mò ń bá yín sọ ẹ dákun ẹ jèbù rẹ̀ ó dáa níbi tá a bọ́rọ̀ dé yìí kí ni tẹ́ ẹ fẹ́ kí n ṣe fún yín ẹ kàn sọ wọ́n ṣe. ta tó dáríjì yẹn gbọ́dọ̀ lọ fẹ́ ìyàwó padà. kí n lọ fẹ́ ìyá yín padà ṣé bẹ́ẹ̀ ni Kẹ́hìndé kí n lọ fẹ́ ìyá yín. Táíwò ń tó rán mi yìí ó jọjọ́ orí mi lọ ní tí ìyá yín ṣe fún mi ó ju tí mo lè dáríjì lọ. Ibi tá ẹ rán mi lọ yìí ó le kò yàtọ̀ sí pé kẹ́ ẹ gbẹ̀mí mi. Ìyá yín tó jẹ́ wípé ó rí wípé òun ò lówó lọ́wọ́ ó sì bò lówó lọ. Ṣé ilé olówó ni kí n wá máa kanlẹ̀kùn pé pẹ́pẹ́ sí o? Aya mi ni mo wá béèrè etí ìwo ló ń bá mi gbọ́. Èjìrẹ́ ẹ béèrè nǹkan míì ń ó ṣe fún yín ẹ dákun ṣé n tẹ́ fẹ́ nù ẹ fẹ́ orí àgbò kí n pàgbó fún yín kẹ́ ẹ jẹ màálù ńkọ́ ẹran ògúnfé ńkọ́ ajá ó máa dùn lẹ́nu ẹ jẹ́ n pa fún yín. N tẹ́ fẹ́ ni pé kí n lọ bẹ̀ ya yín kó kí n fẹ́ wọn padà. Ẹ̀yin ọmọ aráyé ẹ̀wọ̀n táwọn ọmọ yìí rán mi o ìyá wọn ti fi mí rẹ̀ ọjọ́ ti tà sí o wọ́n sì ní dandandan kí n lọ bẹ̀ ìyá wọn padà. ìmọ̀ọ́sì mi tó bá jẹ́ iná ní kí ni ìfẹ́ ṣe o àwọn ọmọ yìí ní pẹ́pẹ́ sí kí n lọ rèé lọ gbé ìyá wọn wá o tó bá jẹ́ iná ní tẹ́ bá ṣe ń tẹ́ ẹ máa ṣe ẹ bá mi kọ́mẹ̀ntì sí kọ́mẹ̀ntì section.